kan tó dàgbà mo wí. Máa múre léèwé o. Mo wí bí mo bímọ kan tó dàgbà láyé yìí. Máa múre léèwé. Ẹ bá mi gbé mo bímọ kan tó dàgbà mo wí. Máa múre léèwé o. Ara mi mo bímọ kan tó dàgbà láyé yìí. Máa múre léèwé. Torí ẹ̀kọ́ máa ń gbé ní níyì mo sọ. Ẹ̀kọ́ sunwọ̀n ó dára. Ara mo róhùn gbé yẹ̀wò. Ẹ̀kọ́ sunwọ̀n ó dára. Ara ká kẹ́kọ̀ọ́ ká mọ̀wé. Ká lóye lórí fúnrànwọ́. Torílẹ̀ bàbá wa ń fẹ́ wa. Ká kọ́ ẹ̀kọ́ ẹ̀yin ara wa. Ẹ̀kọ́ sunwọ̀n ó dára. Bí mo bímọ kan tó dàgbà mo wí. Máa múre léèwé o. Mo wí bí mo bímọ kan tó dàgbà láyé yìí. Máa múre léèwé. Ẹ bá mi gbé mo bímọ kan tó dàgbà mo wí. Máa múre léèwé. Ara mi mo bímọ kan tó dàgbà láyé yìí. Máa múre léèwé o. Máa múre léèwé o. Máa múre léèwé o. Máa múre léèwé o. Bí mo bímọ kan tó dàgbà láyé yìí. Máa múre léèwé. Ẹ bá mi gbé mo bímọ kan tó dàgbà mo wí. Máa múre léèwé. Ara mi mo bímọ kan tó dàgbà láyé yìí. Máa múre léèwé. Torí ẹ̀kọ́ máa ń gbé ní níyì mo sọ. Ẹ̀kọ́ sunwọ̀n ó dára. Ara mo róhùn gbé yẹ̀wò. Ẹ̀kọ́ sunwọ̀n ó dára. Ara ká kẹ́kọ̀ọ́ ká mọ̀wé. Ká lóye lórí fúnrànwọ́. Torílẹ̀ bàbá wa ń fẹ́ wa. Ká kọ́ ẹ̀kọ́ ẹ̀yin ara wa. Ẹ̀kọ́ sunwọ̀n ó dára. Bí mo bímọ kan tó dàgbà mo wí. Máa múre léèwé o. Mo wí bí mo bímọ kan tó dàgbà láyé yìí. Máa múre léèwé. Ẹ bá mi gbé mo bímọ kan tó dàgbà mo wí. Máa múre léèwé. Ara mi mo bímọ kan tó dàgbà láyé yìí. Máa múre léèwé o.
Lẹ́yìn tó drop ọmọ tán. Anyway, ṣaṣọ rántí birthday chairman. Lára. Oh, mo rántí. Yeah. I'm sorry, darling. I don't know. Ìjọ́ wo ni náà? Saturday. Olóòmà ló sọ pé ó rán mi létí. That means I have to do little shopping. Nigeria, Abioko. Trust me now, we need to look good and pretty for the party. Yeah. Well, to look good and beautiful for the party. I want to keep not to look handsome. Oh my gosh. Okay, that's nice. Is that right? Yeah. Should you jump? No. So, what do you want to eat? Anything. Oh, don't worry, why don't you eat my lips? Let me say something. Nítorí pé mo ti sọ pé mo fẹ́ wá bí ilé mi. Adé wá bá mi. Ó dáa, mo tiẹ̀ ti wá mọ ohun tí máa ṣe. Láàárọ̀ kùtù hàì lọ́la. Àkìkọ́kọ́ kékeré ké báyìí láago 5. Èmi ni máa jí wọn bí. Onígbèsè ẹ̀ náà ló bọ̀. Gbé kíkí ẹ pamọ́. Gbé kíkí ẹ pamọ́. Ṣé o ti ṣètò owó ilé mi sílẹ̀? Mama, ẹ jọ̀ọ́ mà. Owó ilé ọmọ yín ni mò ń wá káàkiri. Wọ́n ní tí mi ò bá san láàárọ̀ ọ̀la, wọn ò ní jẹ́ kó wá sílé ìwé. Ẹ gbà mí kẹ́. Owó ilé ìwé ọmọ ni wọ́n ń wá káàkiri. Ó rí owó ilé san. Ó ń ronú owó ilé ìwé ọmọ. Wá gbọ́ o. Ṣé o gbàgbé pé ọ̀sẹ̀ kan ṣoṣo péré ló kù ní oṣù 6 tí mo fún ẹ? Mama, ẹ jọ̀ọ́. Tí n bá débi ní ìjọ́ 7 tí mi ò bá bọ́wọ́ mi lẹ̀ gbàdógbàdó agbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ. Kò sí ẹni tó lè bẹ̀ mí tí máa gbà. Bí bàbá mi jí lọ́rùn mi ò ní gbà nítorí pé kíni tó bá jẹ́ bí wọ́n ṣe ń ṣe làwọn tó ń gbélé gidi tí wọ́n ń gbé dúbúlẹ̀tì mi lọ́rùn ni wọ́n ń ṣe ni. Èmi ò ní rówó máa parí sáìtì mi tí mo ń ṣe. Anyway náà jẹ́ ń sọ fún ẹ. Bó bá wùn ẹ́ kó sanwó tó bá wùn ẹ́ kó má sàn máa tó wá dàbíwó máa fi kọ́lé gidi. Bóyá torí kó tiẹ̀ wà báyìí náà ló jẹ́ jẹ́ àwọn ẹyin àlùsí náà lèèyàn ń gbà sí. Mama ìjọ dájú. Kó bá jù mí. Mama ẹ jọ̀ọ́. Ayé rere wọn lọ. Irú ayé wo ni mo wá? Kí ni mo ṣe? Mi ò rówó iléèwé ọmọ sọ. Ìyónílé tún ni pé ọmọ àwọlé. Ìwọ lọ. Kí ló ṣe mí? Kí ni mo ṣe níta lórí mi ṣàánú mi? Ó ti sùkú. Owó ilé. Yeah. Mami, kí lẹ ṣe yìí? Ń palẹ̀ mọ́ ẹrù wa mọ́ ni. Kí ló dé?
Ọ̀la ni ọjọ́ tí onílé fún wa ká fi kó jáde tàbí ká sanwó lé wa. Owó tó sì wà lọ́wọ́ mi ni mo fẹ́ fi sanwó léèwé rẹ̀. Ìdí nìyẹn tí mo fi ní ká kó gbogbo ẹrù wa ká lọ máa sùn sí church. Ó mà ṣe o. Mọ́mì, ẹ fi ẹrù yín sílẹ̀. Ọ̀rọ̀ yín ti dayọ̀. Nítorí pé ìjọba wọ́n ti fún ọmọ yín ní scholarship. Màá jẹun ọmọ ẹlẹ́dàá mi ò máa gbọ́ o. Màá jẹun ọmọ ẹlẹ́dàá mi ò máa gbọ́ o. Màá jẹun ọmọ ẹlẹ́dàá mi ò máa gbọ́ o. Màá jẹun ọmọ ẹlẹ́dàá mi ò máa gbọ́ o. Ni màá jẹun ọmọ ẹlẹ́dàá mi ò máa gbọ́ o. Màá jẹun ọmọ ẹlẹ́dàá mi ò máa gbọ́ o. Ṣé wípé mi ò ní sanwó léèwé kankan mọ́? Bẹ́ẹ̀ni, ìjọba ti ṣetán láti rán ọmọ yín lọ sílé ìwé, láti ràn lọ́wọ́ fún gbogbo ohun tó bá fẹ́, nítorí pé ọmọ tó mọ̀wé gan ni. Màá jẹun ọmọ ẹlẹ́dàá mi ò máa gbọ́ o. Màá jẹun ọmọ ẹlẹ́dàá mi ò máa gbọ́ o. Màá jẹun ọmọ ẹlẹ́dàá mi ò máa gbọ́ o. Màá jẹun ọmọ ẹlẹ́dàá mi ò máa gbọ́ o. Ni màá jẹun ọmọ ẹlẹ́dàá mi ò máa gbọ́ o. Màá jẹun ọmọ ẹlẹ́dàá. Ẹ má sunkún mọ́, ṣé pé tí yín ti dayọ̀. Wọ́n fẹ́ máa lọ báyìí. Ó dàbọ̀. Mo kàn á jẹun ọmọ ẹlẹ́dàá mi ò máa gbọ́ o. Màá jẹun ọmọ ẹlẹ́dàá mi ò máa gbọ́ o. Màá jẹun ọmọ ẹlẹ́dàá mi ò máa jàre o. Spell hippopotamus for me. HIPPOTAMUX. Correct! Clap for her! That's me, FEMI. Come on. Now, Ajibola, spell fantasy. FANTASY. Wow, so beautiful. That's my Ajibola. I love that. Now, let's go to the next item. The daddy is back. How are you, children? In fact, Uncle, I'm really impressed. Sherry and Omoyin, they are very brilliant children. Teacher tí ó bá dúró dédé, wọ́n lè padà sẹ́yìn. Cause nǹkan tó ń fún mi, inú mi dùn gan ni o. Ọmọ ni wọ́n o. That's nice. Ẹ daba wo Chibola yìí o. Ọmọ ọ̀rẹ́ mi dẹ̀ ni o. Ọmọ ọ̀rẹ́ mi ni. Nítorí competition yẹn gangan náà mo ṣe ní pé kó ná wá síbí. So that wọ́n á jọ máa train wọn, máa teach wọn lesson, you know. So wọ́n á lè mọ spelling yẹn dáadáa. Ṣé ti rí nǹkan tí mo ṣe fún yín sìn? Kẹ́ lè mọ spelling yẹn dáadáa. Mo ṣe gbé àwọn ọ̀jọ̀gbọ́n yìí wá fún yín bí kò máa kọ́ yín. Àbí kò wí kẹ́yìn náà ṣe gómìnà ìpínlẹ̀ wa ìfúnjọ́ kan ni. Ó ń wà.
If not, then disappointing. Chetty Bobby. Alright, she. Say thank you, Daddy. Thank you, Daddy. Thank you, children. Bye bye. Let's go back to our shop. Ṣé kò pẹ́ tó dé? Ó ti jẹun. Ara máa bí kò tí ì pa mí. Kí ló dé? Ṣó ti jẹ mìíràn lẹ́yìn tàárọ̀ ni? Ara máa ìwé mi ni mò ń kà látara ṣé ti gbàgbé spelling bee competition tí mo fẹ́ lọ fún ni. Mo ti gbàgbé. Ọlọ́run mi á jẹ́ kó ṣàṣeyọrí. Àmín o. Nítorí ìyẹn ni mo ṣe ń kàwé gidigidi kí lè di gómìnà ọjọ́ kan fún state wa yìí. Ní agbára ẹlẹ́dàá mi, wá ṣepò kínní. Àmín. Ẹ ṣé náà. Once again, you are welcome to the state spelling bee competition. We have the final contestants, namely Nifemi Adebayo, Tomiwa Agbabiaka, and Ajibola Olamiposi. Out of these three, one of them will emerge the one-day governor of the state. Please join me in welcoming them. Wọ́n ní ṣe máa ra sípò. Ẹgbẹ́ wá. Àwọn ọmọ yìí mọ̀wé o. Bẹ́ẹ̀ ni èèyàn kan náà ló máa bí àwọn ọmọ yìí. Oríire pátá gbà ló bí àwọn ọmọ yìí ṣe. Kọ́lọ̀ ń pèsè orí àwọn ọmọ báyìí fún wa. Tomiwa Agbabiaka. Could you please spell orange? P-O-R-I-D-G-E. Nifemi Adebayo. Could you please spell tautology? T-A-U-T-O-L-O-G-Y. Now Ajibola Olanipekun. Can you please spell loquacious? L-O-Q-U-A-C-I-O-U-S. Tomiwa Agbabiaka. Could you please spell rheumatism? R-H-E-U-M-A-T-I-S-M. Nifemi Adebayo. Could you please spell extravaganza? E-X-T-R-A-V-A-G-A-N-Z-A. This word goes to Ajibola Olamiposi. Can you please spell flabbergasted? F-L-A-B-B-E-R-G-A-S-T-D. Èmi ò lórí ìrìn àwọn ìmọ̀wé kan. Àwọn ọmọ náà ti mọ̀wé jù. They are exceptionally gifted children. Òótọ́ lẹ sọ, àwọn ọmọ yẹn ti mọ̀wé. Kí ni ká wá ṣe báyìí? I just don't know. Bóyá ká pe first lady, or what do you think? Yes. Sori kò sí ìtó lè jà nínú àwọn ọmọ yìí. Gbogbo wọn pátápátá náà ti ṣe oríire. Now, ladies and gentlemen, we have come to the end of 2008 spelling bee competition. And the final verdict now rests with the First Lady of the state. You are all welcome. Thank you and God bless you.
Tọ́míwá ọmọ mi ni. Ọmọ ẹbí ti báwo. Ẹ jọ̀wọ́ ètò wo ni wọ́n ṣe nínú amóhùnmáwòrán yìí? Ètò spelling bee ni wọ́n ṣe. Òun náà ni ètò tó sọ fún mi pé òun lọ fún náà ni. Ṣé pé ìkan náà ọmọ ẹ wà náà ọmọ yìí? Bẹ́ẹ̀ni Tọ́míwá yẹn ọmọ mi ni. Kókó oríire. Má jẹun ọmọ ẹlẹ́dàá mi ò máa gbọ́. Ẹ jọ̀wọ́ àwọn ọmọ tó wá fún ìdíje ń bíbá ni mo béèrè. Wọ́n yẹ ṣe kó wọn kúrò ní àti pàápàá gan ọ̀dọ̀ first lady lọ́kọ́ wọn lọ. First lady kẹ. Ìkúnlẹ̀ abiyamọ. Ọ̀gá Sàámú, ṣé àwọn mẹ́ta fún wa ṣe ìdíje spelling bee bíbá yìí? Àwọn mẹ́ta tán. Helicopter àti first lady ní kó fi wá kó wọn, wọ́n ti jábọ́ sínú omi. Ṣùgbọ́n wọ́n ti rí wọn yọ, wọ́n ti kó wọn lọ sọ hospital, orí jẹ́ kó rù la o. Ayé mi o! Ẹ̀wọ̀n mìíràn ni! Tọ́míwá! Madame ní sùúrù, Tọ́míwá! Tọ́míwá ni! Tọ́míwá ni! Ayé mi o! Ẹ̀gbọ́n mi! Ẹ̀gbọ́n mi! Madame ní sùúrù! Madame ẹ ṣe sùúrù ẹ lọ́jọ́. Jókòó. Rárá mi ò jókòó. Mo fẹ́ràn ọmọ mi. Ẹ fẹ́ràn ọmọ yín. Bẹ́ẹ̀ni, Tọ́míwá. Tọ́míwá. Ìkọ́nà àmọ́ tó gbé wá sí hospital ìlànà. Yes. Kí ló ṣẹlẹ̀ bí? Mo fẹ́ràn ọmọ mi ni. Ìkọ́nà ọmọ tó náà sẹ́ńtọ̀ gbé wá nígbà ìlànà ni. Madam, ẹ ní sùúrù. Ẹ ní lè rí àwọn ọmọ ẹ báyìí. Torí àwọn ọmọ ẹ da ẹ̀jẹ̀ nínú ìjàmbá tó ṣẹlẹ̀. À ń gbìyànjú báyìí láti wá ẹ̀jẹ̀ fún wọn ni. Ẹ wo, ẹgbẹ̀jẹ̀ lára mi. Ṣé mo fẹ́ dúrọ́mù méjì kẹgbà? Kò bá jẹ bọ́kẹ́tì náà ni mo fọ́ra mi sílẹ̀ ẹjọ́ àgbà. Ọmọ kan ṣoṣo, nítorí wọ́n ṣàti gbádùn ni. Nurse Titi, wàá mú madam lọ sí lab sí. Wàá lọ gba blood sample wọn. So a lè lọ ṣe ara ẹ̀.
Excellency, our panelists yẹn ti dé ní àwọn fẹ́ rí. Good, ní kò wọlé wá báyìí. Good day, Your Excellency. Yeah, take your seat. Kí ni ìgbésẹ̀ tẹ́ ti gbé lórí ọ̀rọ̀ àwọn ọmọ mẹ́ta yẹn? Your Excellency, at a rush on the hospital. That's good. Hospital wo lẹ gbé wọn lọ? Nearest hospital tó súnmọ́ bíi incident ẹ̀ ti ṣẹlẹ̀ ní ma. Good. Okay, báwo ni ṣé wọ́n respond sí treatment dáadáa? Your Excellency, a ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ síbi tí wọ́n gbé wọn lọ ní ma. What? Ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ wò wọn? Àwọn ọmọ ọlọ́mọ? Ṣé ẹ̀yin méjèèjì ẹ mọ nǹkan tẹ́ ń sọ ṣá? Ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ wo àwọn ọmọ yẹn? So ẹ mí pé ẹ kò dump wọn sí hospital? Ẹ wá ń gbé ẹsẹ̀ gbèrègbèrè yín? Ẹ wá ń gbé bọ̀ lọ́fíìsì mi? How dare you? Ṣé ẹ tiẹ̀ ní human feelings ni? Abẹ́rù ọkọ lẹ́yìn méjèèjì ni? Àwọn ọmọ ọlọ́mọ? Ẹ kò gbé wọn lọ́bẹ̀ ẹ jù wọn sílẹ̀. Ìkọ́nu yóò tiẹ̀ lè dúró tì wọ́n. Kẹ́ máa monitor wọn, kẹ́ mọ progress, kẹ́ mọ bí wọ́n ṣe response to treatment. Okay, report wo lẹ fẹ́ fún mi sìn? Ẹ kàn ń gbéra yín bọ̀. Ní àwọn ọmọ tó jẹ́ pé wọ́n wà brilliant. Apart from the fact that these children are exceptionally brilliant. Pé wọ́n máa wà useful fúnra wọn for the state and humanity itself. Tó bá tiẹ̀ jẹ́ pé àwọn ọmọ tí ò tiẹ̀ ṣe àwọn ọmọ tó take part in this competition, in as much tó jẹ́ pé they are children of this state, ó yẹ kẹ́ make sure pé ẹ tọ́jú wọn. Ó yẹ kẹ́ make sure pé nǹkan kan ò ṣàwọn ọmọ yẹn, ẹ wá fi wọ́n sílẹ̀. Ṣé mi ò rò pé mọ implication nǹkan tẹ́ ṣe? Ẹ mọ̀ pé tí anything bá ṣẹlẹ̀ sí àwọn ọmọ yìí, ó máa dent image of the office of the first lady and the competition itself. Ẹ dẹ̀ mọ̀ how dear this competition is to me. Ẹ kàn wá ṣe bó ṣe wù yìí, ẹ fi wọ́n lẹ̀ wá ń bọ̀ bí. Is that not so? Ẹ ní human feelings ni. Tó bá jẹ́ pé kan náà àwọn ẹbí yín, ṣé bẹ́ẹ̀ ṣe máa fi wọ́n lẹ̀ nìyẹn? Answer me! Answer me! Oh my goodness, àwọn èèyàn wo wá kójọ yìí? God. A ti fẹ́ máa lọ báyìí ma. Now, both of you, tẹ́ bá ti kúrò ní bíbẹ̀, kẹ́ padà lọ sí hospital yẹn, kẹ́ ní kí doctor yẹn kó move wọn, kó transfer wọn lọ sí hospital. Is that clear? Yes, ma'am. And ẹ̀yin méjèèjì ẹ gbọ́dọ̀ lọ sí ilé yín until tó bá discharge àwọn ọmọ yín. Until they are okay. So kẹ́ tètè kẹ́ kúrò yín kúrò bíbẹ̀. Káwọn èèyàn wà kó má tiẹ̀ ní human feelings. First lady ní ká lọ kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ní accident yẹn wá sí State House Hospital. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀, gbogbo ìgbésẹ̀ yẹn ni mo ti gbé ìgbà tẹ́ ti dé. Now mo ti sọ fún nurse ní pé kó lọ prepare transfer letter, kó dẹ̀ gbé case file àwọn ọmọ yẹn wá. So náà nurse yẹn kọ́ máa kó àwọn ọmọ yẹn lọ sínú state ambulance tó wà níta, ṣe understand, láti lè máa gbé wọn lọ. Kò yẹ yín sí. Okay. That's good. That's good. You can go. Oh, come. Ta ló wà ní reception yẹn? Most Tolu ni sir. Tolu. Okay. Sọ fún Tolu kó lọ sókè láti lọ wo aláìsàn yẹn. So kó fún àwọn tó máa fún. And then kí wọ́n dúró sí reception for now. Okay, sir. This is the case file. And then you have to sign the transfer letter. Okay.
dé sọ fẹ́ já géètì ni. Bàbá, mo fẹ́ rán ọmọ mi ẹjọ́, jẹ́ n wọlé kí n rán ọmọ mi. Torí pé o fẹ́ rí ọmọ rẹ ló ṣe fẹ́ já géètì hospital. Ṣé ìwọ ọmọ yìí pé state house hospital ní ibi ni? Kò lè sí ọmọ ẹ bí. Please go back. Mo ní kò lè sí ọmọ ẹ bí. Please go back, I say. Yeah? Bàbá. Look, woman, padà sẹ́yìn ni mo sọ fún ẹ. Padà sẹ́yìn. Bàbá ẹ wá sẹ́ ẹ̀. Ìfẹ́ bá mọ́lẹ̀ inú ẹjọ́ ẹgbà. Ọ̀daràn mọ́ràn. Kẹ́mi gba owó ẹ̀yìn. Ta ló sọ fún ọ wípé torí àìgbà ìfúnmilówó òun ni mi ò ṣe jẹ́ kó wọlé? Go back. I said go back. Padà sẹ́yìn ni wọ́n yá ọ. I said go back. Wọ́n ní Mr. Ọlánìpọ̀ sí owó ṣe é. Èmi. Dr. Fún. Àwọn ènìyàn. Kejì. Ọlámipọ̀ sí. Excuse me, Mr. Ọlámipọ̀ sí. Ẹ kì í ṣe tọkọ-tìyàwó ni. Rárá o, rárá. Ó ti o. Wípé kì í ṣe àwọn náà bí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn fún yín. No, ọmọ mẹ́tẹ̀ẹ̀ta bíi ti báwo. Ajíbọ́lá ni ọmọ tèmi o. Ọ̀rẹ́ mi tó wà ní reception ló bí nífẹ̀ẹ́ mi. Okay. Ọmọ kẹta ńkọ́? Tọ̀míwá, èmi ni mo bí. Olùbọ́ ọmọ kẹta. Bẹ́ẹ̀ni, ọmọ mi ni Tọ̀míwá. Impossible! What a coincidence! In fact, èyí tó ṣe mí ní kàyéfì nínú ọ̀rọ̀ ìgangan ni pé nínú gbogbo ẹ̀yin parents tẹ donate ẹ̀jẹ̀ fún àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹ̀jẹ̀ yín méjèèjì yìí nìkan ṣoṣo ló bá ti àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn mu. Ẹ dúró náà, mo rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lọ́jọ́ tí mo bí Tọ̀míwá. Kejì. Ó ṣeni láàánú wípé nínú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí ọ̀kan ṣoṣo ló yè nínú wọn. Méjì tó kù wọ́n ti kú sí ẹ nínú. Nítorí àìwá sílé ìwòsàn ẹ déédéé nígbà tó wà nínú oyún ló fà á. Àmọ́ ọpẹ́ ni ká máa dú nítorí ọmọkùnrin làǹtìlanti tó dára jù láàrin wọn òun ló yè. Mr. Ọlámipọ̀ sí. Madam, ẹ máa ṣe nǹkan kan fún mi. Ẹ jọ̀ọ́. Hello nurse, ẹ jọ̀ọ́ ó ṣe jẹ́ Mr. Ọlámipọ̀ sí nìkan lẹ pè. Ọmọ tèmi náà wà ń bí ẹ pè mí. Bẹ́ẹ̀, dókítà tí ní ká pè yín. Wọ́n tí ní ká pè mí.
Doctor, how far pẹ̀lú kéèsì àwọn ọmọ mẹ́ta yẹn? Oh, please come over. Gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé fún yín, mo ti order fún DNA test àwọn ọmọdé yẹn. Result máa jáde títí ọ̀túnla lágbára Ọlọ́run. I see. Yeah, but doctor, ó yà mí lẹ́nu bí ọ̀rọ̀ ìṣe tún lọ, the turn to take. Ó yà mí lẹ́nu gan. I don't just understand. Yeah, madam. I'm surprised either. But I guess this is one of those cases that man read reports from time to time pé àwọn hospitals kan wọ́n gbé ọmọ tà. Similar case náà lélẹ́yìn. Sherry, reason tẹ́ máa fi wádìí gbogbo nǹkan fínífíní òun lélẹ́yìí o. And moreover, ṣé ti lọ report case yẹn fún àwọn ọlọ́pàá? Bẹ́ẹ̀ ni, madam. In fact, DP gangan ló handle case yẹn. Òun náà do the results DNA ni. A dẹ̀ gbìyànjú láti lọ sí hospital tí kejì sọ pé òun bímọ sí yẹn. But unfortunately, àbá nurse tó gbé ìbí ẹ̀yẹn ń bẹ̀. Ìwádìí dẹ̀ fi yé wa pé woman yẹn gangan ni olùdarí ilé ìwòsàn yẹn. Tó bá jẹ́ bẹ́ẹ̀, màá advice pé kẹ́ padà lọ sí. Ṣé àwọn méjèèjì? Bẹ́ẹ̀ni. Madam, a fẹ́ rí ní àgọ́ wa. Fún kí ni? Madam, ẹ má ṣe yọnu tí ẹ bá dé àgọ́ wa. A máa ṣàlàyé fún yín. Ó yẹ move. Can I come in my car? No, àgbé mọ́tò tí wà wá. Ó yá move. Ẹ ṣe wá jẹ́jẹ́ o. Move. Èmi ti ń lọ nìyẹn, mo lápọ̀npẹ̀n fẹ́ keep. Ṣé bí à ń lọ sí hospital, a fẹ́ lọ wo nífẹ̀ẹ́ mi. Hospital báwo? Èmi ní appointment kan tó wà very important day ni, so ibẹ̀ mo ń lọ. Ṣé appointment yẹn ó wà important jọ ọmọ wa lọ ni? Baby, look, torí appointment mo keep yìí, ó wà very urgent. Mi lè fẹ́ late. Sí gbọ́? See ya. Baby. Sweetheart. Yes, come in. Ẹ káàsán. Orúkọ tèmi ni Joe Daniel láti Yewa police station. Yewa police station. Kí ló ṣẹlẹ̀? Mrs. Kíkẹ́ Adébáyọ̀ lábẹ́rẹ́. Ìyàwó mi lè bèrè yẹn. Bẹ́ẹ̀ni, a fẹ́ rí wọn ní àgọ́ wa. Fún kí ni o? Pẹ́ tí ẹ bá dé àgọ́ wa, a máa ṣàlàyé fún yín bẹ́ẹ̀. Rí mi ní àgọ́ yín fún kí ni? Kí ni mo ṣe fún yín? Madam. Àjọ máa lọ náà ní tẹ̀lé wọn wá o. Mrs. Kíkẹ́ Adébáyọ̀. Ǹjẹ́ ẹ mọ arábìnrin yìí?
Wo Kíkẹ́, gbogbo nǹkan tá à ń bò, gbogbo ẹ̀ pátápátá ló ti wú síta o. Gbogbo bọ́rọ̀ ọmọ ṣe jẹ́, mo ti ṣàlàyé o. Ẹ jọ̀ọ́, ọmọ wo lẹ ń sọ yìí o? Ọmọ tí ìyàwó yín bí fún yín. Now, Mrs. Kíkẹ́ Adébáyọ̀, ẹ sọ fún wa báwo lẹ ṣe dọlọ́mọ láyé. Ọ̀gá ọlọ́pàá, òun ló fà. Ló fà kí ni? Èmi ni mo fà kí ni? Ìdí tí mo fi ra ọmọ. Ṣó fẹ́ pa mí ni? Oyún ẹlẹ́kẹfà rí tí mo ti ṣẹ́. Báyọ̀ má pa mí náà. Ṣé o mọ̀ wípé oyún ṣíṣẹ́ yìí ó lè lẹ́yìn ni? Báyọ̀ má pa mí. I can't afford to terminate this pregnancy again. Ó máa ṣe ni. Ṣé pẹ̀lú pé mi ò níṣẹ́ lọ́wọ́ ara yìí náà ló fẹ́ ká lọ bímọ? Ṣé ìwọ ń ronú ara ni? Báyọ̀, mi ò kí ń ronú rárá. Mi ò ní ronú kankan bí mo ṣe wà yìí. Sórí alákàn ni mi lọ́wọ́ tí mo wà. Báyọ̀, mi ò ní ronú. Mi ò lè ṣẹ́ oyún torí mo máa ń sọ fún ẹ Báyọ̀ wípé kó máa lo rọ́bà dáàbòbò. Ó máa kọ̀ wá fà kékọrí. Wàá máa sọ pé sharpman ẹ́. Ó ti wá dòun sìn. Ó wá ń sọ fún mi pé kí n lọ ṣẹ́yún. Báyọ̀, mi ò lè ṣẹ́yún, mi ò lè ṣẹ́. Ó mọ̀ kan tá a bá ṣe ń sìn. Lẹ́yìn tá a bá ti ṣe ilé ìtàn, mo promise ẹ condom làwọn máa lò. Ju tí yẹn sìn. Condom kò lè ṣiṣẹ́ mọ́. Báyọ̀, mi ò lè ṣẹ́ oyún ni mo sọ yẹn. Ọjọ́ náà tí mo bínú kúrò ní ilé ẹ̀, mo ronú sí ohun tí ó sọ fún mi. Mo ronú sí dáradára. Mo gbà láti ṣẹ́ oyún náà. Ìgbìyànjú mi láti ṣẹ́ oyún yìí, dókítà sọ fún mi wípé ilé ọmọ mi ti bàjẹ́. Ọ̀gá ọlọ́pàá, wọ́n ní wípé àfi tí wọ́n bá gbé ilé ọmọ mi jáde, bí bẹ́ẹ̀ kọ́ ikú ni. Wọ́n gbà lóòótọ́ wípé kí wọ́n gbé ilé ọmọ mi jáde. Ọ̀gá ọlọ́pàá, èyí ni ó ṣokùnfà àìrí ọmọ bí mi. Báwo ló ṣe rí ìwà ìsinsìn? Very fine. Mo like ẹ gan-an. Kíkẹ́, kí ló ṣe ẹ́ tí mo lè fi change by? Ṣé bí irú time tá a wà yìí, èmi rò pé ó yẹ kí inú ẹ máa dùn ni. Kí ló wá dé? Báyọ̀. Kíkẹ́. Inú mi dùn gan-an ni wípé o ti di olówó. Àmọ́ mo ní ìbéèrè kan fún ẹ. Ìbéèrè? Irú ìbéèrè wo ni ẹ? Báyọ̀, ìgbà wo ni a máa ṣe ìgbéyàwó wa gan? Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ tẹ́lẹ̀, bó ti ń tó bá ti ní oyún báyìí, á dẹ̀ ṣègbéyàwó. Báyọ̀, tí n bá ṣe kí n. Good. Ó ti ṣe nǹkan tí mo sọ pé kò ṣe. Mo ti ṣe. O ní láti wà very very careful gidi gan ni. Dúró náà, ẹ̀yin mélòó lẹ máa wà nílé yín yẹn? Èmi àtàbúrò ọkọ mi nìkan náà ni. Àbúrò ọkọ? Ó tó ọmọ ọdún mélòó? Ó yá bí ọmọ ọdún 12. Ọmọ kékeré náà ṣì ni. Rárá o, ẹ wò, èmi ò tiẹ̀ ń gbà láyè kó wọ inú yàrá mi. Kí ló fẹ́ lóṣù òun? Kí ló fẹ́ wá mú? Good. Anytime tí ọkọ ẹ bá ti ń bọ̀ wá sékòó, tètè máa fi tó mi létí. Gbogbo bó ṣe máa rìn, gbogbo bó ṣe máa ṣe tí ò fi ní fura.
Hello ọkọ mi. Báwo l'Abuja? Nígbà wo ló máa wálé báyìí? O ò ní lè wálé. Báwo ló ṣe ń ṣe báyìí náà? Ó ṣe mọ̀ wípé mi ò ní pẹ́ bímọ mọ́. Wo ní kété tẹ́ bá ti parí contract yẹn báyìí kó yá máa bọ̀ nílé ni o. Ṣùgbọ́n I can't wait. Mo ti miss ẹ. Okay. Bye-bye. I love you. Ṣé o ti pọkọ ẹ? Ti pè àwọn náà ni mo fẹ́ pè báyìí. Nọ́mbà àwọn ò tiẹ̀ tí ì dọ̀nà. Hello? That is good. That is good. Now, a ti mọ bí ọ̀rọ̀ tí nífẹ̀ẹ́ mi ṣe rí báyìí. Nurse Lizzie, ń bo lọmọ kẹta wà. Ọmọ kẹta. Èmi ọmọ bí tọ́mọ kẹta wà o. Nurse Ìyábọ̀ ló wá báyà fún. Nurse Ìyábọ̀. Nurse Ìyábọ̀. Ẹ̀lẹ́. Now, báwo lọ̀rọ̀ ọmọ ṣe jẹ́ o? Ó tó ni pé èmi ni mo ta ọmọ kẹta. Àmọ́ ọjọ́ ti pẹ́ díẹ̀. Mi ò lè rántí ẹni tí mo ta ọmọ kẹta fún. Ọjọ́ ti pẹ́, o lè rántí ẹni tó ta ọmọ fún. Bẹ́ẹ̀ni sà. Now, tó o bá rí ẹni tó ra ọmọ lọ́wọ́ ẹ̀, ṣó lè dá mọ̀? Mo rò bẹ́ẹ̀. O rò pé o lè dá mọ̀? Mr. Ọlámipọ̀sí, ẹ máa láti ràn wá lọ́wọ́ ní bíbá ẹ̀. Èmi? Yes. Ìrànlọ́wọ́ kí ìrànlọ́wọ́ tí ẹ bá fẹ́ kí n ṣe fún yín, mo ṣetán láti ṣe. Ọ̀rẹ́, ó ga o. Ìyẹn ni pé nífẹ̀ẹ́ mi ṣì wà lọ́sípítù. Báyìí rí nìyẹn ó ṣì wà lọ́sípítù. Ṣé o lè believe pé látìgbà tí first lady ti wá kó àwọn ọmọ yẹn lọ sí state hospital wọn ò jẹ́ ká rí wọn mọ́. Bí ti báwo? Wọn jẹ́ ká rí wọn mọ́ o. Ìyá, ṣé ìrònú yẹn náà ló wá gbé sọ́kàn báyìí? Ìrònú everything kàn sún mi ni. O má worry, everything máa wà alright. Mo ti máa ń sọ fún ẹ. Everything will sort itself out, yeah? Ó ṣe. Mọ̀ pé o kì í fàyìn tó bá ń bò. Mrs. Ọlámipọ̀sí la béèrè. Ṣé kò sí? Kò sí nǹkan kan, a kàn fẹ́ rí wọn ni. Ẹ káàsán, madam. Ẹ jọ̀ọ́ ṣílẹ̀ yìí ni Mrs. Ọlámipọ̀sí. Yes. A fẹ́ rí ní àgọ́ wa. Kí ló dé? Kí lẹ fẹ́ rin fún? Ó ṣẹ̀yàn ni. Kò sí nǹkan kan, madam. Tí ẹ bá dàgọ́ wa. There is no problem. Ibo làgọ́ yín? Ẹ máa lọ, màá bá yín. Ẹ máa bá wa. Madam, ó bẹ́tà kẹ́ tẹ̀lé wa. Kí ni ìjà pé lọ́jà? Kò ní ìdí, jẹ́ ká lọ. All right. Move. Àwọn ni kíni? Àwọn ni mo tọ́ ọmọ kẹta fún. Ṣáàkì, mo wà pa. Báwo ni nọ́ọ̀sì Ìyábọ̀? Mo wà òkè. Ẹ jọ̀ọ́ ṣé ọjà wà? Ní kété tó pè mí báyìí
mo ti gbé gbèsè ọjà wà ṣùgbọ́n ó wọ́n díẹ̀. Bí èlò wá là ń sọ yẹn? 500,000 naira only. 500,000 what? Fún ọjà mélòó nìyẹn? Ẹyọkùn. Mo fẹ́ kó mọ̀ pé demand wà fún ọjà wa káàkiri gbogbo àgbáyé. Àwọn customer àgbọn wọ́n ready àti san ìlọ́po 3 owó tí mi pè fún ẹ. Wọn ò tiẹ̀ kí n ná ìwọ tó wà ná. Ó ga o. Ẹ wo nọ́ọ̀sì Àbọ̀. Láti bá mi wá nǹkan ṣe sówó yẹn ni mi ò lè san, it's just too much. Mọ̀díà, kò sí nǹkan tí mo lè ṣe sí, jẹ́ ká fi sílẹ̀ bẹ́ẹ̀. So ẹ fẹ́ kọ́lé sórí omi àbí? Ara mi lẹ̀rẹ̀ ti fẹ́ kàn yẹn. Ìwáyé ń ṣe irú ẹ̀já rí. Sábà wá nǹkan tó dáṣà. Of course náà yẹ kó mọ̀ pé ìyẹn confam ni. Mo ti ṣètò ti bí yẹn. Good. Okay, now wọ́n sáré gbé ti bí yẹn lọ. Okay, sáré gbé lọ. Èmi náà lọ ṣètò èkejì. It's a deal. Nígbà tó wá gba ọmọ, kí ló ṣẹlẹ̀ lẹ́yìn? Ìgbà tí mo wá ra ọmọ, mo lọ sí Port Harcourt. Mo lọ 6 months ní Port Harcourt. Ìgbà tó yá, mo wá lọ bá ọkọ mi. Níbo? Ìlú òyìnbó. Lára wọ́n tún try to sọ ní pé èmi kọ́ ni mo bí Ajíbọ́lá. Ẹ ra ọmọ. Baby, I'm sorry. I'm just trying to keep the relationship. I'm so sorry. Wow. Thank you very much. Now, ìwádìí ti fi hàn gbangba wípé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ìyá kan náà ló bí wọn, and ìyá kan tó bí wọn náà òun ni arábìnrin kejì. Nítorí ìdí èyí, arábìnrin kejì nìkan ló ní àǹfààní láti lọ rí àwọn ọmọ yẹn lọ hospital. Ọlọ́run ṣeun, ọ̀gá ọlọ́pàá. Mo fẹ́ tọrọ kankan lọ́wọ́ yín. Ìyá gómìnà lọ́la, ẹ tọrọ. Mo fẹ́ kí ẹ gba Ọlámipọ̀sí láyè láti tẹ̀lé mi lọ sí hospital lọ wo àwọn ọmọ mi. Kò sí wàhálà, ẹ jọ lọ. So, Sergeant! Ẹ̀dá mi yé má sùn lọ́jọ́ ayé. Orí mi yé má sùn lọ́jọ́ ayé. Ẹ̀dá mi yé má sùn lọ́jọ́ ayé. Ẹ káwọn ọmọ yín tó kù. Àwọn ọmọ mi tó kù. Bẹ́ẹ̀ni, ẹ̀yin ni bí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ìfún. Gbogbo ara ló ń rọ mí. Pẹ̀lẹ́ ha, ìwọ tí wọ́n fi mi lu agbára fún ẹ. Kí wọ́n máa lágbára ń kọ́. Pẹ̀lẹ́ ni ẹ, wá sí mi díẹ̀ sí àtúnṣe mi. Kí ni?
inspector mi. Lè kú jàre. Tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ló foyún àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀. Nígbà tí mo lóyún, mo lọ sílé yín, mi ò bá yín lé. Mo bá ọ̀rẹ́ yín lé bọ̀dá Báyọ̀. Àmọ́ níṣe ló lé mi jáde. Lọ fún mi ní 2,000 ipe kí n lọ yọ oyún náà. 2,000 naira. Kò sí báwo dẹ̀ ni. Ó ga ọ́. In the next 2 weeks nísìnyí báyìí, Yankee ló wá ti máa sọ̀rọ̀. Nígbà yẹn kọ́. Báwo wá nìyà? Ó yẹ kó yé ẹ náà, ṣé ò ní fi nǹkan kan lẹ̀ kó tó. Ó yẹ kó understand now. Ṣé yẹn ni bá lóye ṣe báyìí náà? Yẹ ká délé aṣọ mo ti plan ká máa sọ tẹ́lẹ̀ yẹn for sure. Ó ti o. Ṣé o mọ̀ pé ọ̀rọ̀ tó bá gba àárọ̀ yẹn kò fi ń fọ̀sọ̀sọ̀ ni? Èyí tó bá gbọ́ sọ wọn kì í sọ láàárọ̀. Já sọ ń bí tá bá délé ń ṣàlè lálejò, já sọ báyìí. Okay o. Well, plan tèmi ni pé bí 5 million nínú 10 yẹn, àkọ́kọ́ fixed deposit náà. Yes. So yeah, then 3 million a máa fi ra shares. That's nice. So 2 million tó kù àwọn àna account tiẹ̀. Èmi. Òṣùwárí nǹkan tó máa ṣe fún mi ni pé wàá yọ 500,000 naira nínú 2 million tó wà lákàntì tiẹ̀ wàá fún kejì. So yeah, wàá fún kejì so that àwọn ọlọ́mọ á lè fi ṣe business. So àwọn orí tí mo lè ṣe fún nìyẹn pẹ̀lú gbogbo ọ̀tọ̀ náà ṣe fáwa náà lọ to get so but wàá help àti bá ṣètò owó yẹn so that I lè invest wisely ṣe mọ̀ pé kò ní mọ̀ ń pa dáadáa. Agbọ́dọ̀ appreciate nǹkan tó ṣe fún wa ká dẹ̀ compensate ẹ̀ fully ọ̀pọ̀ mi ẹ̀yìn lè fẹ́ ṣe level mi. Ọmọ yẹn ni ó wà lọ́kàn mi mọ́. Well, ṣá, it's okay by me. Èmi náà try gbogbo nǹkan tó ní kí n ṣe yẹn máa ṣe ju bí tó expect gan lọ. Jẹ́ pé tí ọgbọ́n bá dé wa mọ̀ pé in fact mo try gidi gan. Ṣé ti yẹn sìn? No problem. Mo jẹ́ yẹn náà. Àṣírí ọmọ àṣìbẹ̀. 500,000 kẹ̀. 2,000 péré ló fún mi o láti lọ fi yọyún inú mi. Bò mí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò yọyún àwọn ọmọ olóríire dànù.
nǹkan tí mo lọ wí kí ní kọjá sọ pé tí àwọn ọmọ ẹ̀tọ́ bá ṣe tán ní ilé ìwé tán wà ní ilé fẹ́ kán kàwé níbi náà. akẹ́kọ̀ọ́ lọ sí òkè òkun kan lè ní ẹ̀kọ́ tó péye. ọlámipọ̀ sí orí sọ òtún rí sọ. kò dín náà tí àwọn ọmọ wa bá lọ sí òkè òkun kó tó ní ẹ̀kọ́ tó péye. ìwé gbogbo yẹn ṣé bí gbogbo ilé ìwé bá ṣe wà níbi tó jẹ́ pé wọ́n kàn ṣe ségesège ìyẹn máa dúró tì àná máa jẹ́ káwọn lọ kàwé bí tó máa ní ẹ̀kọ́ tó máa múná gbogbo wrong me there. my dear, you are wrong. Tábàwo ìlú Èkúta wà nísìn. Mo ṣàrí gómìnà wa tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ gómìnà Fáṣọlá. Wọ́n yẹn gbìyànjú. Tábàwo polytechnic àti state university lásán, especially lásán iṣẹ́ ló ṣe. Tó bá rí bóyá tọ́jú lásán sí, èmi ò rí yàtọ̀ nínú lásán àti university tó wà lókè òkun. Everything ti yàtọ̀. Gbogbo ọ̀nà tó wọ́ school yẹn, gbogbo ibi gbogbo ibi tó tún ń tajà, gbogbo ẹ̀ ní Fáṣọlá ti tún ṣe. Ó wà easy fáwọn student láti gba gbogbo ọ̀nà yẹn lọ sínú school wọn. Ó dẹ̀ gba gbogbo àwọn lecturer àti professional tó yẹ pé wọ́n mọ iṣẹ́ gidigidi. Ibẹ̀ ló wù mí káwọn ọmọ tèmi lọ. Nǹkan tí à ń jà fún náà ni pé kí àwọn ọmọ wa kàn ní ẹ̀kọ́ tó múná tó rẹ̀ péye. So tí o bá ní gómìnà àti Fáṣọlá bí wọ́n ti ṣe àwọn àtúnṣe yẹn sí LASU àgbìyànjú àtúráì torí ó wà important pé káwọn ọmọ yìí kàn ní ẹ̀kọ́ tó múná gbogbo tó bá dẹ̀ ti lè rí LASU àwò but máa lọ fojú mi wò náà tó bá ti convince me no problem. Well, mo kí ẹ̀yin òbí àwọn ọmọ yìí pé ẹ kú oríire. Mo dẹ̀ bá yín dúpẹ́ fọ́lọ́run fún ọjọ́ ìní. Nítorí ọjọ́ ayọ̀ ni irú ọjọ́ ìní já sí. Nǹkan tí mo notice ni pé ẹ̀yin òbí méjèèjì ẹ wà very intelligent. Otherwise, àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wọn ò lè wà so gifted bẹ́ẹ̀. Ebu kìíní kan wà nìyàn nítorí seat governor èèyàn kan ṣoṣo ló lè jókòó síbẹ̀ at a time. Mi ò wá mọ bí n ṣe wá fẹ́ ṣe báyìí. I mean kí lẹ feel ó kù sọ́wọ́ yín. What do you feel? Excuse me ma, n bá ní kẹ́lẹ́ ká roll paper. Really? Good suggestion ni o. What do you think? Kí lẹ feel? Oh, okay ma. Good. It's okay by me too. Kẹ̀wá ní sùúrù. So that kò sí pé wọ́n yan èèyàn kan jẹ àbí bẹ́ẹ̀ kọ́. Olúkálùkù amú tiẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Are we ready? Yes ma. Abracadabra. Kí ni wọ́n mú? Deputy governor. Ìwọ kọ́? Speaker. That means
Governor, Your Excellency, sir. Come over. Congratulations, sir. Dàgbà mo wí máa mú rẹ̀ lẹ́yìn wẹ́. Mo wí bí mo bímọ kan tó dàgbà láyé yìí máa mú rẹ̀ lẹ́yìn wẹ́. Ẹ bá mi gbé mo bímọ kan tó dàgbà mo wí máa mú rẹ̀ lẹ́yìn wẹ́. Ará mi mo bímọ kan tó dàgbà láyé yìí máa mú rẹ̀ lẹ́yìn wẹ́. Torí ẹ̀kọ́ máa ń gbé níní mo sọ. Ẹ̀kọ́ sunwọ̀n ó dára. Ara mo róhùn gbé yẹ̀wò. Ẹ̀kọ́ sunwọ̀n ó dára. Ara ká kẹ́kọ̀ọ́ ká mọ̀wé. Ká lóye lórí fúnrànwọ́. Torílẹ̀ bàbá wa ń fẹ́ wa. Ká kọ́ ẹ̀kọ́ ẹ̀yin ara wa. Ẹ̀kọ́ sunwọ̀n ó dára. Bí mo bímọ kan tó dàgbà mo wí máa mú rẹ̀ lẹ́yìn wẹ́. Mo wí bí mo bímọ kan tó dàgbà láyé yìí máa mú rẹ̀ lẹ́yìn wẹ́. Ẹ bá mi gbé mo bímọ kan tó dàgbà mo wí máa mú rẹ̀ lẹ́yìn wẹ́. Ará mi mo bímọ kan tó dàgbà láyé yìí máa mú rẹ̀.